pé Muhammadu ṣe yẹn tá a máa ń kà fún yín yẹn mo máa tún kà ń sìn òun ni ọ̀nà ṣẹlẹ̀ nílé àràbù ìyẹ́wò. gáìsì ṣe rí àwọn àràbù tí wọ́n máa ń bojú tí wọ́n máa ń lo AI orí ibùkún ni wọ́n aṣẹ́wó ni wọ́n o. bó ti wọnú ṣọ́ọ̀bù báyìí lónìí ó fẹ́ rajà ló bá pe ọ̀gá pé ṣáàṣì ọmọdé lélẹ̀ àbí nǹkan mo ṣáà rí odidi wọ́n náà àwọn sì jọ sọ̀rọ̀ odidi bíi 2 hours wọ́n jọ ń sọ̀rọ̀ kí ló dé àfìgbà tí mo rí tọ́ga lọ palẹ̀kùn dé torí ìsàlẹ̀ ni èmi tí mo mú wà lókè ó wá gbéṣẹ́ fún mi lókè ó ní kí n dúró sókè pé nǹkan wọ́n ṣáà dúró sókè àwọn iṣẹ́ tó yàn fún mi mo ṣe àfi tí ó dìbì ara mi dẹ̀ ń bù máa sọ àfi tí ó di bíi mínítì sí mo bá ń gbọ́ àláwù mo bá gbà yálà o mo bá ní kí n bọ́ sísàlẹ̀ kí lọ wo èso fògùn yàrá wo kí ló ń jóná àti wọn kọ láàárọ̀ kùtùkùtù ọjọ́ Monday ojú mi rówó rọ̀ mọ́. kí nǹkan tí mò ń sọ kó lè yé yín ẹ ká lọ sí Musnad Ahmed 3788 ẹ máa gbọ́ Abdullah related Abdullah ló ń ṣàlàyé the messenger of Allah sent for me Muhammadu òjíṣẹ́ Allah ránṣẹ́ pé òun so we set out until I reach such and such a place àwọn wájà táwọn fi dé ibì kan and he traced the line for me ó wá ya ìlà fún and told me ó wá sọ fún mi pé stay between the 2 edges of this line dúró síbi igun ìlà yìí o don't go outside of it má kúrò ńbẹ̀ o if you go outside of it it is over for you tó bá fi lè kúrò ńbẹ̀ ikú dé sí ẹnìyẹn o. Then he mentioned a group of male members who looked like the Zoot people ó náwọn èèyàn kọ́kọ́ jáde ni tán dàbí àwọn ará Pakistan yẹn with no clothes on them àwọn ènìyàn wọn ò wọṣọ ìhòòhò ọmọlúàbí ni wọ́n wà tall and scrawny wọ́n ga wọ́n dẹ̀ síngbọnlẹ̀ and they came and started to write the messenger of Allah wọ́n wá bẹ̀rẹ̀ sí kó ìbásùn fún Muhammadu láti di ihò díẹ̀ ló ń gbá sí fún gan wọ́n dẹ̀ pọ̀ wọ́n ń gún gbá sí gbà ẹ máa gbọ́ and the messenger of Allah began to recite to them Muhammadu náà wá bẹ̀rẹ̀ sí sọ pé ya Allah ya Allah ya Allah ya Qayyum ya Qayyum ya Samad ya Samad ya Allah ya Hayyu ya Qayyum ya Hayyu Muhammadu bẹ̀rẹ̀ sí ya Allah yẹn òun ni ẹni yẹn lòun náà rí ní ilẹ̀ Arabu yẹn so kí ni ringing tone yẹn ya Allah yẹn Muhammadu ni ó mú kíní yẹn wá ẹ̀yin yẹn wá ẹ jára yín kò sí ìwà burú láyé ìtẹ́ ẹ fẹ́ ronú rò tí ó sì lọ́wọ́ Muhammadu ọmọ burúkú kan báyìí ni ó wá sáyé ó kàn wá báyé jẹ́ ni òun ló dá wàhálà lẹ̀ sínú ayé báyìí tó bá náà pààyàn bí pẹ̀lú bísímìlẹ̀ Allahu Akbar Muhammadu ni tó bá ní wọ́n báyàn sùn bí Muhammadu ni tó bá ní wọ́n bá ọmọ kékeré sùn Muhammadu ni tó bá ní wọ́n bá arúgbó sùn Muhammadu ni tó bá ní wọ́n gé orí èèyàn Muhammadu ni òun ló ṣe gbogbo ẹ̀ gbogbo wọ́n bá ní wọ́n bá kẹ́tẹ́kẹ́tẹ́ sùn Muhammadu ni tó bá ní wọ́n bókù sùn Muhammadu ni tó bá ní wọ́n jalè Muhammadu ni ẹ̀yin èèyàn wa ẹ jára yín Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó di